Alabi ẹ̀yin lẹ jẹ̀bi o ẹ̀yin lẹ jẹ̀bi ẹ má jẹ́ káwọn èèyàn máa tàn yín jẹ torí nǹkan tẹ́ ẹ gbé dání ẹ̀yin lẹ jẹ̀bi o àkọ́kọ́ ẹ ń gba ṣó ẹ ti gbẹ lọ bí tẹ́ ti fẹ́ ṣe ṣó ẹ mẹ́ntẹ́ fẹ́ ṣe ṣó fún professional lẹ mọ̀ pera yín ẹ mọ ẹni tẹ́ fẹ́ lọ ṣe ṣó fún no ló kù díẹ̀ káàtó ẹ̀ẹ̀kejì àǹtí Tọ́pẹ́ torí pé kìrìsìtẹ́nì ní torí pé evangelist wà lára orúkọ yín àbí ká yọ evangelist bẹ̀ kúrò torí pé evangelist wà lára orúkọ yín ẹ̀yin lẹ jẹ̀bi o torí pé ètò ẹ ṣe yẹn tẹ́ ẹ fi dáwó padà tẹ́ ẹ fi lọ yẹn ó mì dà pé ẹ ti ní kankan sínú sí ẹnì yẹn tí ó tó dẹ̀ tàpá sí nǹkan tẹ́ ẹ gbé dání gẹ́gẹ́ bí evangelist kí wá lẹ́ni yóò bá tiẹ̀ wù kó ṣe tó bẹ́ẹ̀ àǹtí Tọ́pẹ́ ẹ mínísítà yín ẹ máa mínísítà yín àǹtí Tọ́pẹ́ àwọn kan sọ pé ẹ sọ pé ẹ fẹ́ associate ara yín mọ́rú èèyàn báyẹn àwọn fans yín kan ló ń sọ bí ọ àǹtí Tọ́pẹ́ ẹ̀yin gan ti ṣe nǹkan tó burú díẹ̀ káàtó ẹ ti ṣe nǹkan tó burú tẹ́ pé àwọn èèyàn kàn fojú fò táwọn èèyàn fojú fò táwọn èèyàn sọ̀rọ̀ nípa táwọn èèyàn fojú fò àbí ẹ ti gbàgbé pé ìgbà kan wà tẹ́ ń gbé hype ọlọ́run àjànàkú ìgbà ó yá táṣìírí àjànàkú tú ẹ sọ pé ẹ mọ̀ àbí ẹ̀yin kọ́ lẹ sọ pé ọtí Jésù ń pa mí o ọtí Jésù ń pa mí o ọtí Jésù abẹ́yìn kọ́ ẹ̀yin ni abẹ́yìn kọ́ náà tún lélẹ́yìí ẹ̀yin kọ́ lélẹ́yìí tẹ́ ń jó bí àwọn ọmọ klọ́ọ̀bù sẹ́yìn náà kọ́ yẹn ẹ̀yin ni abẹ́yìn kọ́ lẹ tún bífù èèyàn tẹ́ sọ pé Jésù èso onídùúró ti yín tí gbogbo èèyàn jáde pé Jésù ló onídùúró ti wá o abẹ́yìn kọ́ yẹn every year làwọn kankan jáde ń pa yín bọ̀ torí ìfẹ́ táwọn èèyàn ní sí yín àwọn èèyàn ń gbójú kò ń bẹ̀ ẹ wá sọ pé bóyá èèyàn kan yes Jésù gan tá à ń torúkọ ẹ Jésù gan lọ́nú ilé Nicodemus tí gbogbo èèyàn mọ̀ pé agbowó òde ẹlẹ́ṣẹ̀ ni Jésù ní Nicodemus sọ̀kalẹ̀ wá nítorí pò ní ìgbàlà wọlé rẹ̀ ṣé ẹ̀ka báìbù yé débẹ̀ ni ẹ wá gbowó oṣó ẹ wá ńgbà tẹ débẹ̀ tẹ ẹ wá ní ẹ nípa fún pé torí pé bíi ti ibẹ̀ yẹn ni tí wọ́n sọ fún yín tẹ́lẹ̀ ó kù díẹ̀ káàtó ẹ ní láti lọ apologize gẹ́gẹ́ bí nǹkan tẹ́ ẹ gbé dání àbí ká má wulẹ̀ pè yín ní evangelist Tope Alabi mọ́ ká mọ̀ pé ẹ ṣe evangelist ká mọ̀ pé ẹ ṣe evangelist mi ẹ lọ bẹ̀bẹ̀ ẹ jọ ẹ lọ bẹ̀bẹ̀ àǹtí Tọ́pẹ́ ẹ lọ bẹ̀bẹ̀ èmi yìí ṣe fan Lizzy Anjorin kódà èmi yìí gbọ́ orin titi yín gan náà tí báyìí pé orin yín àmàbárí àbẹ̀ka aládé ògo ló sọ ayé mi ìyẹn nìkan mo máa ń gbọ́ ní orin yín mi I'm not your fan bọ̀ ní ètò ìṣẹ̀lẹ̀ yìí ẹ̀yin lè jẹ̀bi. alẹ́ ní méjì máa bí yín pé kí ni impact in society. I'm more holier than you, Auntie me. I have impacted life than you. I have empowered people than you, Auntie me Tope. Tẹ́ bá lè empower èèyàn, àwọn èèyàn tó ń jẹ lábẹ́ yín kò ṣe society. I have done more good. I have had more values to the society than you. Auntie mi tí n bá ní kí n kà ó máa lọ. Ẹni tí n bá ní kí n kà á ọdún wa kọjá lọ kò sọ Auntie mi ẹ gbàgbé ẹ. I have done well. I have done beautifully well. I am pure. Tẹ́ bá judge mi mo dúpẹ́ pé Ọlọ́run ò judge mi àti mi. Ọlọ́run ò dàbí èèyàn. Bẹ́ẹ̀ bá ní mo ṣẹ̀yìn inú mi dùn pé mi ò fọjọ́ kan bú yín rí. Mi ò rí bí tó ti ń gbé yín ṣubú kí n wá dúró síbẹ̀ kí n máa run yín. Ní gbogbo ìgbà tẹ́ bá ní trial time lórí cyberspace àǹtí mi Tọ́pẹ́ máa ń dúró tán ni. Mi ò dẹ̀ ní láti pè é pé àǹtí Tọ́pẹ́ ṣe rí bí mo ṣe ṣe no let God pay me back. Mo á di táwọn kan sọ pé ó ń dùn ó ń bọ̀ wá fún Tọ́pẹ́ mi ì ní wá fún yín tí n bá wá fún yín
money. Me ni bú yín, mo fẹ́ bú yín fún. We have the same story. We came from zero and we are together here today up there. If God want to judge you, let him go and judge you out there, not through me. Mo fẹ́ wo wájú kí n wẹ̀yìn ní gbogbo ayé mi. Mi ò fẹ́ kí ẹ̀dá kan tó ní talent àbí tó ní iṣẹ́ ọwọ́ kó tọwọ́ mi ṣubú. Sister mi kan wà lórí Facebook, wọ́n pè ní èmi má pè lọ́nà rebo Onígbìndé, lọ bèrè story ẹ̀. Kí lorúkọ sister mi Onígbìndé náà o, Tóyìn ìlú Ọ̀gbọ̀gbẹ́ lọ bè lọ́wọ́ ẹ̀. Ó gbé beragrand mọ́mì mi wá, ó ṣépè fọ́tà mi, ó ṣépè fọ́tà àwọn ọmọ mi, ó ṣèkà fọ́tà mi. Àwọn tó ń gbèjà ọjọ́ tó gbógun tì nítorí pé ó ti bẹ̀rẹ̀ business. I stood for her. Gbogbo ẹ̀dá tó fẹ́ dìde ogun sí, mo ní ẹ jọ̀ọ́. Wá ṣe fracas mọ́, ó fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́. Ẹ jẹ́ ká filẹ̀ kó ṣiṣẹ́ o. Ẹ má bu ẹ filẹ̀ o. Ẹ jẹ́ kó jọyàn wá tá à ń ṣiṣẹ́ o. A ti jèrè ọkọ̀ kan nìyẹn o. Inú àwọn ní fracas. People will never be part of people that will subject you or ruin everything. And tó pé fuck up ti wà lánàá. Gospel singer ni ẹ kì í ṣe fracas singer. Nígbà tí ẹ wà pẹ̀lú Ọlọ́run Àjànàkú. Ọlọ́run Àjànàkú was an enemy of the nation. People like us stood for you. When I play your music at times, not that I need it, I don't need it. But if that is what I will use to support you, then let's do it. Àǹtí mi Tọ́pẹ́, àwa kan dúró ńgbà táyé kọ̀yìn sílẹ̀ nítorí Ọlọ́run Àjànàkú. Gradually ayé gbàgbé. Tẹ́ bá ní mo ṣẹ̀yìn àbí wà mi ò dá. Mi ò tí ní profile tí Daddy Ọlọ́run Àjànàkú táyé sọ pé ní allegedly kì í ṣe mi. I have never done show for anybody. I only defend myself and my family. Àǹtí Tọ́pẹ́ ńgbà tẹ́ dé lánàá, ṣé ẹ bá mi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run? Ṣé ẹ bá mi gbé Ọlọ́run tóbi? Àǹtí mi Tọ́pẹ́, ṣé kò yà yín lẹ́nu pé Lizzy àná, ọmọ àná? Ẹ rí lórí one acre shopping mall. Mo dúpẹ́ pé ńgbà tán ní pé ẹ jojú mi, wọn ò lè jojú mi nílé pákó, àǹtí mi. Wọn ò lè jojú mi lọ́gbà ẹ̀wọ̀n bí ti bàbá Ìjẹ̀ṣà. Wọn ò lè jojú mi nínú sàréè bí ti Mohbad. Wọn lè jojú mi nínú shopping mall mi. Àǹtí mi, inú mi dẹ̀ ń dùn pé jojú mi nínú shopping mall mi. Tí ò bá sí ẹ̀yin, báwo láyé ṣe fẹ́ mọ̀ páwọn kan lépa ẹ̀mí mi sẹ́ẹ̀. Àǹtí mi 25 náà fún yín o, wọ́n mi àǹtí mi kódà kan tàn yín débi ní ọ̀fẹ́ ní àná. Ẹ ti ní pé Lizzy àbúrò mi ni. When we're talking about Christianity or Islam, I have my reservation. Àǹtí Tọ́pẹ́,